ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyà wa kì í sọ ètò àbá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé àmú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. Elédùmarè social media talk Sunday Igboho on Tinubu admission ambition Tinubu ní 2027 pẹ̀lú Sunday Igboho wọ́n ti mú Sunday Igboho sọ wọ́n ti fẹ́ já Sunday Igboho lọ́rùn wọ́n ṣà ń dragi ẹ̀ ni wọ́n ní Sunday Igboho collect wọ̀tọ̀wọ̀tọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń bú Sunday Igboho tẹ́ ló collect wọ̀tọ̀wọ̀tọ̀ ẹ̀yin gan lórí ètò yín ètò Yorùbáwùyí yìí ẹ máa collect gbàmùgbàmù ògún gbọ́ ìtú máa fún yín lẹ́nìí ó máa ju mísáì tí wọ́n ń jù ní Iraq àbí Iran ni pẹ̀lú Amẹ́ríkà àti Israel lọ ẹ̀yin akúmàdìjú bí ẹja táítọ́ọ̀sì àánú òbí tẹ́rẹ́rẹ́ ń tẹ àánú òbí ló ń ṣe mí. If you guys continue on Tinubu admission 2027 and Sunday Igboho dragging Sunday Igboho tá bá mú Obi sọ́wọ́ lórí péjì Peter Obi wọ́n ní àwọn gullible followers yẹ wọ́n ní wọn kò fà wọ́n létí gidigan tó ti bá mú wọn sọ́wọ́ lórí péjì wọn ní láìkí ẹ̀ àánú Peter Obi ló ń ṣe mí. Sunday Igboho admission àkọ́kọ́ tiẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì mo máa ń sọ fún yín pé àwọn politician Nàìjíríà wọn ò ní wọná à ń sọ̀rọ̀ state police àsọ̀rọ̀ state police Tinubu ò tí fún wa ní state police ẹ̀wọ̀n tìwèrè tí wọ́n ń ṣe ńlẹ̀ Yorùbá wọ́n ti gbé wèrè wọlé Yorùbá o àwọn mùsùlùmí ti gbé wèrè wọ ilẹ̀ Yorùbá fídíò kan tó ń go viral pé máa kan tó jáde tí àwọn fámìlì ẹ̀ lọ ká mọ́lé ó ní wọ́n fẹ́ pa òun gbogbo wa la rí fídíò yẹn wà bí màá ṣú ẹ̀ fún yín ó ní wọ́n fẹ́ pa òun ó láwọn ọmọ ìyá òun tó pòun sọ pé òun ò ṣe ìsìlámù mọ́ wọ́n fẹ́ pa òun àdẹ̀rí fídíò yẹn tí wọ́n lọ ń já ilẹ̀kùn mẹ́rin yẹn lórí mi ìbá ti gbé fídíò yẹn wá láti last week ṣùgbọ́n gbà tí mo rí mọ́tò àmọ̀tẹ́kùn mo lé mi ò sáré jà kí ni mọ́tò àmọ̀tẹ́kùn ṣe ń bẹ̀ máa ti wá ó ti padà jáde sọ̀rọ̀ ẹjọ́ ẹ̀yin àmọ̀tẹ́kùn ṣe ti fẹ́ di ishba ni tó bá yẹ pé ẹ̀yin àmọ̀tẹ́kùn ti fẹ́ di ishba ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká mọ̀ o tó bá yẹ pé tó bá ti mu ọtí nísìn ẹ̀yin náà wá lọ pè wá kẹ́ wá kó wa nígi kẹ́ wá fún ambulance àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá please baba Tinubu àkànbí ọmọ olódòdẹ I am calling on you again ẹ má kàn bá ṣe ọwọ́ yín jẹ́ o àwọn àmọ̀tẹ́kùn ni wọ́n ń gbé lọ arrest tó sọ pé wọn ò ṣe ìsìlámù mọ́ what àwọn àmọ̀tẹ́kùn ni wọ́n ń gbé lọ arrest tó sọ pé wọn ò ṣe ìsìlámù mọ́ torí kí ni ṣé dandan lèyàn fi ń ṣe ìsìlámù ni oníkálukú gbọdọ̀ ní freedom of ẹ̀sìn there must be freedom of religion. Tí ṣe state police lélẹ́yìí o gbogbo àná ń bèrè fún state police tó bá wá ṣe state police ṣé wọ́n tún ní máa kó wọn lọ máa mú àwọn tó bá mutí tó bá máa ṣe fàájì nílẹ̀ Yorùbá gbogbo ọkọ lọ máa gbàwẹ̀ àwẹ̀ kì í ṣe fẹ́ everybody tó bá lẹ́mìí àwẹ̀ kó gbàwẹ̀ tó bá dẹ̀ lẹ́mìí àwẹ̀ kó má gbàwẹ̀ ẹ wá lọ́ọ́ arrest èèyàn tó pé kó gbàwẹ̀ ọ̀rọ̀ burúkú lélẹ́yìí o máa yẹn ti padà wá bọ́ tàǹsìn ó ní bí wọ́n ṣe gbéhùn tán ó ní ọgbà wèrè náà gbéhùn lọ hospital wèrè wọ́n tó pé òun ò gbàwẹ̀ pé orí òun ti yí tó pé òun sọ pé òun ò ṣe ìsìlámù mọ́ òun ti ní máa yẹn ròyìn abẹ́rẹ́ burúkú tí wọ́n dàbò òun lára ó lóun ò mọ orí abẹ́rẹ́ tí wọ́n fún òun o tó sọ pé òun ò ṣe ìsìlámù mọ́ please Tinubu àkànbí ọmọ olódòdẹ ẹ bá wa rí sí ọ̀rọ̀ àwọn wèrè yìí o àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n lọ sílé máa yẹn lọ́jọ́ yẹn ẹ jọ torí tọ́lọ́run ọba ẹ bá wa dá sí i ẹ bá wa query àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n lọ sílé máa yẹn lọ́jọ́ yẹn tí wọ́n lọ gbé máa yẹn on what purpose olóhùn òṣèṣì láàmù mọ́ wọ́n wá pè yín àmọ̀tẹ́kùn kẹ́ wá gbé àná ẹ̀yin náà dẹ̀ tẹ̀lé wọn lọ gbé
torí kíni àti kíni kíni má bàa ṣẹlẹ̀ tó wọ́n á pè yín pé ẹ̀yin Àmọ̀tẹ́kùn ẹ̀ máa bọ̀ ṣé ẹ̀ béèrè ibi tí wọ́n ń gbé yín lọ ni ọ̀fẹ́ náà tí wọ́n pè yín fún ẹ̀ béèrè tó ṣe ni kíni tí mẹ́ta ẹ fẹ́ lọ gbé kíni tó ṣe ẹ̀ béèrè ẹ kàn tẹ̀lé wọn lọ píkẹ́ ni ẹ̀ hàn ẹ délé ó ti géètì mọ́ra ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní já géètì lé ẹ̀ for what torí kíni àti kíni kíni má bàa ṣe pẹ̀lú kíni. ṣé ẹjọ́ náà ṣé wọ́n ti islamize Nàìjíríà ni àwọn Àmọ̀tẹ́kùn yẹn gan sí ọ̀rọ̀ wọn ti wà suspicious because mo mọ̀ pé normal ọmọ Yorùbá orí wa máa ń pé kò lè jẹ́ pé Yorùbá tí wọ́n bí dáadáa ni Àmọ̀tẹ́kùn tó tẹ̀lé wọn lọ gbé ènìyàn lé wọn á gbé onítàn lọ sí ọgbà wèrè ọ̀nà ti fún wọn lábẹ́rẹ́ o irú abẹ́rẹ́ tí wọ́n fún àwọn nọ́ọ̀sì tí wọ́n fún lábẹ́rẹ́ yẹn ẹ bá wa kó àwọn nọ́ọ̀sì yẹn náà because before you will inject somebody kí ni tẹ́ẹ̀sì tí wọ́n ti pass tí wọ́n ti rán lórí onítàn kí ni àwọn tẹ́ẹ̀sì oríṣiríṣi tí wọ́n ti ṣe kó tó conclude pé ó ya wèrè èèyàn denounce Islam ẹ ló ya wèrè ẹ̀yin èèyàn mi àbẹ́ rí nǹkan náà àtìrógò ńlẹ̀ Yorùbá ṣé àtìrógò ńlẹ̀ Yorùbá ṣé kò ti ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá báyìí wọ́n ti gbórí burúkú lẹ̀ Haúsá Àmọ̀tẹ́kùn ti di isba o àwọn Àmọ̀tẹ́kùn ti padà di isba mọ́ wa lọ́wọ́ ńlẹ̀ Yorùbá ẹni tó bá tún bú Tinubu pé Tinubu ń wò yín wọ́n ń pa yín mo lè wọ̀n yín lépè yes because nísìn gbogbo dọ́là ti ṣe kíní yẹn fún màá yẹn nísìn Yorùbá mélòó àwọn activists Yorùbá mélòó ni wọ́n ti bọ́ta tí wọ́n ti wá speak on the behalf of that man how many Yorùbá activists has come out láti wá sí pé àwọn sọ̀rọ̀ nípa máa yẹn bẹ́ẹ̀ tó bá ti lù ú pa nísìn wàá gba justice for kíní kan tó bá yẹ pé máa yẹn ò ní géètì ni wọ́n ti lù ú pa mọ́nú ilé kẹ́nìbọ̀dì tó mọ anything ẹ máa gbọ́ méjì náà ni máa play fún yín máa yẹn bàtọ́ kọ́kọ́ lọ sílé ẹ̀ and again ó ti bọ́ta lé ní ó ti wá sọ bó ṣe jẹ́ gbòmí tí wọ́n gbé òun lọ àwọn abẹ́rẹ́ àgbákò tí wọ́n gbá mọ́ nídìí a grown up man a married man ìyẹn wá ní èmi lẹ̀ gbà rẹ̀ ó dé fìlà pẹ́kútú ó ra fìlà mórí èmi lẹ̀ gbà rẹ̀ èmi lẹ̀ gbà and then ọmọ tó bí nínú gan o lè ra lókun lọ sí psychiatric hospital láì ṣe pé wọ́n test ẹ̀ kó máa fún lábẹ́rẹ́ Nigeria is not a country again Nigeria kì í ṣe country again ẹ jẹ́ ká pín kó ní ká kú màá lọ́nù ẹ̀ tó bá pẹ́ ilẹ̀ Yorùbá la dá wà ní tí constitution wa tó wà irú àwọn Àmọ̀tẹ́kùn yẹn kan ṣẹ̀ wọ̀nyí Àmọ̀tẹ́kùn ṣé tó ń yẹ dá yín kalẹ̀ lélẹ́yìí èyí ló pààyàn lọ́yọ̀ ọjọ́ kìíní àná tó Yomi Amsa ti gbé èyí ni wọ́n tún gbé nísìn tó fi báńdì OPC lákọ̀ọ́kọ́ nìyẹn kó máa dá sọ̀rọ̀ ọkọ àtìyàwó èyí ni wọ́n tún wá gbé nísìn kí wọ́n lọ bá wọn bóyá mú ẹni tó sọ pé òwò ṣe sílámù mọ̀ àbí wèrè làwọn pípù yìí àbẹ́ ìgbádùn ni ṣé ẹ ti sẹ́wọ̀n ni please if you know the names of those Àmọ̀tẹ́kùn and their pictures get them for me if you on this platform Yorùbáwùyí tẹ́ bá mọ orúkọ àwọn Àmọ̀tẹ́kùn yìí àti pictures wọn please get their pictures we will post their picture outside bá Tinubu ẹ bá wa kàn sí wọn àìmọye ló máa fi Ìsìlámù sílẹ̀ tá a bá ṣe mọ́ we should have freedom of religion and pẹ̀lú tá a ṣe yìí àìmọye ló tún wà fi Ìsìlámù sílẹ̀ ṣé mo pé orí ọ̀rọ̀ tèmi lè tó kọ́ bẹ̀rẹ̀ ó fi dórí ọ̀rọ̀ ta lọ lọ́run ó fi wá expand wọ́n máa expand lọ ni fúnra oníkọ́ báyìí ló máa fọwọ́ rẹ̀ pé kú fúnra yín báyìí lè máa sọ fún gbogbo mi wá pé kán fi Ìsìlámù sílẹ̀ ẹ̀sìn wèrè ni kò jẹ́ ìta lè bá yín ṣe kò ń ṣe ẹ̀sìn tí a lè bá yín ṣe ọmọ aládé ni wẹ́ẹ̀ má ní wa lára àṣemọ́ náà nìyẹn. Mo ń bọ̀ lẹ́yìn èèyàn Sunday Igboho we discuss about Sunday Igboho I am coming now let's hear this. ẹ máa bọ́n ṣe ń já pọ́n yẹn ń já pọ́n. ọmọ ìyá rẹ̀ ni mo fẹ́ sílẹ̀kùn ni mo fẹ́ jálẹ̀. ẹdùgbẹ́ ẹgbà mi ẹgbà mi aládùúgbò ẹgbà mi aládùúgbò. gẹ́gẹ́ mọ̀ yẹn ọmọ ìyá rẹ̀ ni mo fẹ́ sílẹ̀kùn ni mo fẹ́ jálẹ̀. èmi ọmọ ìyá rẹ̀ ni mo fẹ́ jálẹ̀ kó yẹ kẹ́ ṣe ẹ̀wọ̀n ni bàbá ó yẹ kẹ́ ṣe ẹ̀wọ̀n kó fi tírélà báyìí kó fi ru ẹ̀wọ̀n wá báyìí èmi ọmọ ìyá rẹ̀ ni mo fẹ́ jálẹ̀kùn and who do you think you are? bàbá ọmọ ìyá rẹ̀ tálẹ̀rù bóyá ẹjẹ́ náà èmi ọmọ ìyá rẹ̀ ni mo fẹ́ jálẹ̀kùn and then tálẹ̀rù bóyá ẹjẹ́ ẹ gbọ́dọ̀ jálẹ̀kùn mọ́ bá lélẹ́ lórí olóhùn òṣèṣì láàmù mọ́
èmi ọmọ ìyá rẹ̀ ni mo fẹ́ jálẹ̀kùn wọn sọ yín ní gbàrún òrìṣà lórí ọ̀rọ̀ ẹ̀sìn àjòjì èmi ọmọ ìyá rẹ̀ ni mo fẹ́ jálẹ̀kùn ẹ̀ torí kíni. Look at them, look at these people. Tí Mayo bá ní kòkò tó bá ní kí ẹ burglary nílé wọn kàn lọ wọlé lọ pa ni. Look at them. Ẹ wò wọ́n èmi ọmọ ìyá rẹ̀ ni mo fẹ́ jálẹ̀kùn ó dà pé ẹ fa gọ́ọ̀mù ṣá. gẹ́gẹ́ mọ̀ yẹ́wọ́ ọmọ ìyá rẹ̀ ni mo fẹ́ sílẹ̀kùn ni mo fẹ́ jálẹ̀. aládùúgbò ẹgbà mi o ẹgbà mi o ẹgbà mi aládùúgbò ẹgbà mi aládùúgbò mo ń tẹ̀lé ọ̀fẹ́ ẹgbà mi o wọ́n ń jálẹ̀kùn mi ẹgbà mi o ẹgbà mi o wọ́n ń jálẹ̀kùn mi o wọ́n ń jálẹ̀kùn mi ẹgbà mi o ẹgbà mi o wọ́n ń jálẹ̀kùn mi ẹgbà mi o. àgbẹ̀rẹ̀ wọn tàbí fi kíní ké. Ẹ wò wọ́n. ẹgbà mi wọ́n ń jálẹ̀kùn mi ẹgbà mi o ẹgbà mi o ẹgbà mi o wọ́n ń jálẹ̀kùn mi ẹgbà mi o ẹgbà mi o ẹgbà mi o. Ẹ wò wọ́n o. ẹgbà mi o mo ní mi ò ṣe Islam mọ́ ni o mo ní mi ò ṣe Islam mọ́ ni ẹgbà mi o ìdí mo ṣẹ̀ sí ni o ẹgbà mi o ẹgbà mi o ẹgbà mi o mi ò ṣe o mo ní mi ò ṣe Islam mọ́ ni ẹgbà mi o. Ẹ wo àgbàlagbà yìí máa yìí máa tó ọmọ ọdún mélòó bàbá tẹ̀ ń wò yìí ó máa tó ọmọ ọdún ẹ̀kì fìyàn náà lórí Facebook náà bàbá yìí máa tó ọmọ ọdún mélòó mo ní mi ò ṣe sílámù mọ́ ni mo dágun sí ẹ abẹ́ ẹ̀wà mọ̀dákẹ́ àdúrà mo ń bọ ẹkùn sí mẹ́yìn àbíkẹ́ máa bọ̀ lórí òní bàbá yìí máa tó ọmọ ọdún mélòó ẹ wo bàbá yìí ẹ wo mi bí is it film? It is not film o Ọlátayọ̀ ní ṣé fíìmù ni kò kí n ṣe fíìmù o this is not film this is reality nílẹ̀ Yorùbá this is reality on Yorùbá land wọn lọ káyàn èmi ọmọ ìyá rẹ̀ ni mo wá jálẹ̀kùn rẹ̀ èmi ìyẹn lòun ò ṣe sílámù mọ́ ẹ lọ jálẹ̀kùn ẹ̀ now the outcome that this man will be over 40 now let's go. ẹgbà mi o wọ́n ń jálẹ̀kùn mi ẹgbà mi o. ní ìjẹta àwọn àmọ̀tẹ́kùn wọn wá sí ibi tí mò ń gbé wọ́n wá arrest mi in fact wọ́n plan láti já ilẹ̀kùn wọlé mi mọ nǹkan tí mo ṣe o ìgbà tí wọ́n gbé mi tí mo jáde tí mo padà sílẹ̀ fún wọn táwọn mo ṣẹ̀ṣẹ̀ bí ọ́fíìsì wọn náà gbé mi lọ ni tí mo realize ni pé hospital náà gbé mi lọ bí tán ti ń wo wèrè. ẹni tó bá ṣe sílámù mọ́ ń ṣe ti ya wèrè. Ondo governor they should sue Ondo governor. Ondo governor tí ẹ bá bẹ̀rẹ̀ sí everybody máa bẹ̀rẹ̀ sí ní drag Ondo governor tí ẹ bá dìde fún máa yìí bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ bá wà dìde fún máa yìí Ayédàtiwa are you a Muslim? Governor Ayédàtiwa are you a Muslim? Náà wọ́n ṣe gbé wọn báyìí wọ́n gbé wọn àmọ̀tẹ́kùn ẹ̀yin tó yẹ pé ẹ dákun àwọn àmọ̀tẹ́kùn tẹ̀ ń lọ mú àwọn Fúlàní tẹ̀ ń lọ wọnú igbó ẹ fi ayé yín búra pé mùsùlùmí ni yín ẹ fi ìgbésí ayé yín búra wípé ẹ máa lọ àtọ́lá ẹ ní ìtẹ̀ǹdè mọ́dì ìtẹ̀ǹdè máa páyì fún dì ẹ ní gbẹ́rẹ́ tẹ̀ ń sin. If àmọ̀tẹ́kùn can go to that they can go low so low to that extent pé ẹ lọ ń bá wọn mú ẹ tó sọ pé mo ò ṣe sílámù mọ́ ẹ wá fi mọ́tò yìí gbé lọ sí ọgbà àwọn tó ń tọ́jú wèrè. Ọ̀yọ́ ni ókè Ọ̀yọ́ ni wọ́n lọ́yọ́ state ni Ọ̀yọ́ state wọ́n lọ́yọ́ state èmi náà mo pé Ọ̀yọ́ state mọ̀tẹ́yìn àti ẹnìkan ní pé Ondo ni bíbí wọ́n lọ́yọ́ state ni because ohun máa yọ èdè ègò ojú èdè Ondo this is life threatening matter. Gọ́vnà Ṣèyí Mákindé ọ̀rọ̀ gbogbo ìṣe lórí alábàáhùn màṣá náà rèé o mo ti dé bí mo ṣe ń dé ọ̀rọ̀ gbogbo ìṣe lórí alábàáhùn Gọ́vnà Ṣèyí Mákindé ó ní ó ti lẹ́tì kẹ́ báyìí what do we do? ẹ bá wa start Gọ́vnà Ṣèyí Mákindé ẹ bá wa start Gọ́vnà Ṣèyí Mákindé o ẹ bá wa start Ṣèyí Mákindé wọ́n wá gbé ẹdẹ lẹ́nu ẹgbọ́dé lẹ́nu. mi mọ nǹkan tí mo ṣe o ìgbà tí wọ́n gbé mi tí mo jáde tí mo padà sílẹ̀ fún wọn táwọn mo ṣẹ̀ṣẹ̀ bí ọ́fíìsì wọn náà gbé mi lọ ni tí mo realize ni pé hospital náà gbé mi lọ bí tán ti ń wo wèrè torí pé mo ní mo ò ṣe Islam mọ́ náà fi sọ pé wèrè náà fi lérò pé wèrè ni mi o àwọn wèrè rẹ o torí pé mo renounce Islam náà fi ṣe bí wèrè ni mi
ìgbà tí a dé hospital ní ìjẹta wọ́n da abẹ́rẹ́ kan bò mí tí ìmọ̀ orúkọ agídí náà fún mi lábẹ́rẹ́. ṣé ẹ̀ ń gbọ́ wọ́n gbé lọ hospital without his consent wọ́n bẹ̀rẹ̀ sí ní da abẹ́rẹ́ ẹ̀bù abẹ́rẹ́ wèrè. If anything happen to this man, Àmọ̀tẹ́kùn Ọ̀yọ́ should be held responsible. Àmọ̀tẹ́kùn Ọ̀yọ́ governor, even Governor Ṣèyí Mákindé should be held responsible for this. Because láti ìjẹta Ọ̀yọ́ kan ti lọ kó àwọn Àmọ̀tẹ́kùn yẹn. Abájọ tí Ṣèyí Mákindé sọ pé òun ò fẹ́ state police lọ́yọ̀ọ́. Yìí tó má lè pa nínú yín kọ́ bẹ̀rẹ̀ sí ní pa yóò lóun ò fẹ́ state police. Àmọ̀tẹ́kùn ló ń ṣe eléyìí o, Àmọ̀tẹ́kùn ẹ lọ ń gbé tó pọ̀ wò ṣe síbà níyìn ni ẹ wọ àbòsí tọ́lọ́wọ́ fi lè dárí jì ní ẹ̀yin fúnra yín ẹ ní gbètùgbètù tẹ̀ ń tọ́lá gbé Àmọ̀tẹ́kùn yẹn wá búra pé Kùránì lẹ fi lọ sí gbó ẹ wá búra pé Kùránì lẹ fi ń ṣe ìṣọ́ọ̀lù káàkiri Ọlọ́run á béèrè lọ́wọ́ yín alálẹ̀ lè Yorùbá máa béèrè lọ́wọ́ yín àṣemọ́ náà ni. We are not doing that religion again. Religion kẹpàyàn yìí. Ẹ̀sìn wa ní ká pa, ànábì ní ká pa, ẹ̀sìn wa ní ká pa, ànábì ní ká pa. For what? We are not doing ẹ̀sìn wa ní ká pa wọ́n sẹ̀. It's over for you guys in our land. It is over for you guys on our land. Are we not free again for the religion of our choice? Are we not free to do the religion of our choice again? Is Nigeria an Islamic state? Secular state in Nigeria. Like a máa kò ní àwọn ọmọ tó yẹ pé wọ́n dáńgájẹ́ yẹ kán sùn pé sí kọ́ọ̀tù ni kán kó ìwé àkàndọ̀ dà Nàìjíríà lẹ́wọ̀ àṣà fún Amẹ́ríkà ni tẹ máa kú sílẹ̀ èdè yẹn wọ̀n straight ní olórí ìbú yìí sọ̀rọ̀ máa. láfi ṣe bí wèrè ni mí ìgbà tí a dé hospital ní ìjẹta wọ́n torí pé mo renounce Islam láfi ṣe bí wèrè ni mí ìgbà tí a dé hospital ní ìjẹta wọ́n da abẹ́rẹ́ kan bò mí tí ìmọ̀ orúkọ agídí náà fún mi lábẹ́rẹ́ mi mọ̀ abẹ́rẹ́ tán fún mi o. ṣé ń gbọ́. wọ́n di ilé mi wọ́n di tèmi síbẹ̀ wọ́n fún mi lómi omi méjì mi mọ̀ tó fi sí àmì àwọn abẹ́rẹ́ tán fi sínú omi yẹn náà gbogbo nǹkan tán ṣe fún mi lágídí ni o kò ṣe nírọ̀rùn o wọ́n fagídí fún mi lábẹ́rẹ́ fagídí fún mi ní everything tán fún mi ni. ìgbà tó di ìrọ̀lẹ́ àná tí mo wò pé bóyá máa jáde torí ara kìí para mi ò yá mi ìpẹ́ níbọ̀dì pé mo sick wọ́n kàn wá náà ni pé torí pé mo sọ pé mi ò sí Islam mọ́ o mo ti ya wèrè. ìgbà tó di ní ìrọ̀lẹ́ àná wọ́n bá tó fún mi láwọn abẹ́rẹ́ wèrè kan tí mi understand tí mo ṣe tí nọ́ọ̀sì dànù mo sàṣàkó lọ hospital kò jẹ́ bó ṣe jẹ́ o mi ò mọ̀ gbà tí Àmọ̀tẹ́kùn di àwọn tí wọ́n tó di pé wọ́n mú yàn fún ẹni tí ó ṣẹ̀sìn mọ́ mi ò gbà tá Àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ fáwọn ẹlẹ́sìn Àmọ̀tẹ́kùn ti di ìjọba Ọ̀yọ́ state ẹ pé àwọn Àmọ̀tẹ́kùn ẹ pé wọ́n sí ọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ mi ò mọ̀ nǹkan tí mo ṣe o wọ́n threaten life mi and then these people àwọn tí mo fẹ́ dákọ̀ yìí. ẹ jọ kó tó dákọ̀ àwọn tó fẹ́ dákọ̀ ẹ bá wa tẹ tọ́ǹpọ̀ lórí YouTube ẹ bá wa share fídíò yìí ẹ gé fídíò yìí ẹ lò ẹ bá wa share fídíò Yorùbáwùyí lórúkọ mi ká tó bẹ̀rẹ̀ sí ní máa play tó kù lọ ẹ bá ẹ jọ torí Ọlọ́run ẹ bá wa tọ́ǹpọ̀ lórí show Yorùbáwùyí ẹ bá wa share fídíò yìí. kí ló dé Governor Ṣèyí Mákindé where are you Governor Ṣèyí Mákindé ẹ gbà wá ogos ẹ bá wa gé fídíò ẹ bá wa sókè ẹ bá wa fún Trump ní fídíò ẹ bá wa fún àwọn Israel ẹ bá wa fún ní fídíò yìí àwọn Israel ẹ bá wa share fídíò yìí lọ́dọ̀ wọn kọ́ mọ̀ pàtàkì Àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá kọ́ mọ̀ wípé Isban wọ́n ṣiṣẹ́ fún ẹ bá wa share fídíò yìí ẹgẹ báyìí ẹ bá wa jù fún Tinubu gbogbo Israel ẹ bá wa jù fún àwọn Israel ẹ bá wa jù fún gbàtọ́ ẹ̀kẹ́ ẹ bá wa jù fún àwọn wèrè orí yín tó fẹ́ burú yẹn ṣe mọ́ ni ẹ ti ya wèrè ni àbẹ́ ìsanwó ṣe mọ́ ni we are not doing again ẹ̀sìn tí ó tẹ́ pé àgbọ̀ kòkó tó da nípa ẹ̀ ànábì ní ká pa ni ó yàgbẹ́ ànábì ní apá ọ́ ni ó tọ̀ ànábì ní apá ọ́ ni ẹ̀ òṣèpé nìkan ànábì ní apá ọ́ ni ẹ̀sìn wa ní apá ọ́ ni tó bá yẹ pé kẹ́yìn tó gbé ẹ̀sìn yẹn dé làwọn bàbá wa tó ti ń ṣe Ṣàngó Ògún Ọya gbogbo ẹ̀ tó bá yẹ pé àwọn ti sọ ayé tẹ́lẹ̀ pé ẹni tó bá ti fi ìṣẹ̀ṣe sílẹ̀ o ẹ̀ pa ni tó bá yẹ pé ẹni tó bá fi Ògún sílẹ̀ o tó bá àwọn bàbá wa ti fohùn yẹlẹ̀ pé ẹ̀ pa ni ṣé ẹnìkan máa fi Ògún sílẹ̀ kó wá gba ìsìlámù lọ́wọ́ yìí ṣé ẹnìkan máa fi Ṣàngó sílẹ̀ máa wá gba ìsìlámù lọ́wọ́ yìí ìfẹ́ làwọn bàbá wa bá yín lò ìfẹ́ ni wọ́n lò pẹ̀lú yín wọ́n ṣe dáadáa pẹ̀lú yín wọ́n ṣe lo ìfẹ́ pẹ̀lú yín ni
ẹ ṣe rí ẹ̀sìn yín gbé wọlé àwọn bàbá wa fún yín ní ààyè láti gbẹ̀sìn yín wọlé ẹ ṣe rí ẹ̀sìn yín gbé wọlé. Religion of peace wo, religion of wàhálà, religion of jàgídíjàgan, religion of life threatening, religion of wọ́n ní ká pa ọ́ ni. Àwọn bàbá wa nígbà yìí wọ́n fààyè gbà yín ẹ ṣe tí ẹ wọlé pẹ̀lú fake làkúndínùkún lẹ fi wọlé pẹ̀lú àwọn bàbá wa wàdìyàdínì wàdìyàdínì wàdìyòdínì àwọn kẹ́ bá padà gbúkúrú náà àwọn bàbá wa nídìí ni. Ṣe mọ́ o ṣe mọ́ kórí burúkú yìí síwájú ṣe mọ́ gbogbo sọ́ni bó ṣe mo tẹ̀ sí ń bọ̀ lórí yẹn fẹ́ wo èèyàn tó bá wa tẹ́bẹ̀ bá wa tẹ tọ́pọ̀pù lórí sóòyẹ tí ká máa rojọ́ èèyàn 100 lè máa wò wá kárí tọ́pọ̀pù 24 ẹ bá wa share fídíò yìí ẹ bá wa share fídíò yìí ẹ bá wa share fídíò yìí we will not keep quiet to àbó lórí burúkú nìyí ni ní dákẹ́ TikTok ẹ ṣe ẹ ń bá wa pa tap lórí TikTok lẹ́nu ẹ ṣe gan adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan TikTok ẹ̀yin lẹ ń gbé first lẹ́nu Facebook náà ń gbé Facebook ló ń gbé first TikTok ló ń gbé second ẹ̀yin ti YouTube tẹ́ bá wa ṣe kínní ẹ gbàgbé ń pa ẹ bá wa share fídíò yìí tó bá wọlé tó bá miss àmà drop yín ni mo ráyè ara nǹkan ni o ẹ tó bá ti gbé wọlé tó bá ti drop tó bá ti mute àmà drop yín ni ẹ̀yàn tó fẹ́ wọlé pọ̀ o òkè mo rúdù o mi ò rúdù bẹ́ẹ̀ tí mi lè máa wo bí tó bá ti wọlé tó bá ti ṣe kínní Amẹ́ríkà ta nìyẹn gbogbo ẹni tẹ́ wọlé lẹ mute o a máa drop yín o ní o ráyè o ta nìyẹn Fèyí Ṣara we see some other time ó dàbọ̀ ta ló tún kù tí o drop tí o mute easy we see some other time ó dàbọ̀ ta ló tún kù tí o mute nígbà tí mute a máa drop yín ni we see some other time mo ráyè lọ́kọ̀ yẹn méjì náà ló wà lórí kínní kó go on sọ̀rọ̀ ni. Sọ̀rọ̀ mi ò mọ nǹkan tí mo ṣe o wọ́n threaten life mi and then these people àwọn tí mo fẹ́ dákọ̀ yìí iṣẹ́ ni mo ń gbọ́ tọ́jọ́ sọ wípé ẹ jẹ́ ká pa ẹ jẹ́ ká ṣe léṣe ànábì ló ní kọ́ lẹ́nu wọn Azeez Mustapha Khalifa ọmọ ìyá mi ni wọ́n fẹ́ pa mí Azeez Sehu Toyib òun ló ń sọ fún Mustapha pé ẹja ṣe léṣe ẹja pa mo gbọ́ lẹ́nu wọn mọ̀ kí mò ń gbọ́ ìgbà tí wọ́n wá sẹ́yìn kìlẹ̀ tí mi ọkọ̀ sílẹ̀ fún wọn Rasaki tá ń wá ọmọ ìyá ni wọn náà òun náà wà láwọn tó fẹ́ pa mí ẹgbàá mi wọ́n fẹ́ pa mí ni o but mo ti free báyìí in fact mo lọ sí live báyìí ní TikTok mo lọ sí TikTok live báyìí ẹgbàá mi o kó tó kí wọ́n padà pa mí o. ọ̀gbẹ́ni Mr. Manu báwa gbé lẹ́hùn péjì máa rí mo wá péjì if you know his page tag me please tell this man to tag me on any of his show you should just tag me Yorùbáwùyí tag me orí wọn tó fẹ́ burú yẹn a máa bá wọn gbé picture àwọn ẹ̀gbọ́n yẹn fún wa ní picture yẹn tí Trump bá ń bọ̀ Nàìjíríà kó kó wọn lọ sílẹ̀ Haúsá kọjọ bọ́ọ̀bù wọn papọ̀ kó wọn kó wọn tó wà tí níbẹ̀ ní jẹ́ kó gba àwọn ẹ̀gbọ́n yẹn fún wa ní pictures wọn a máa send ẹ̀ sáwọn ayé ń gbóná lọ́wọ́ yìí yes ayé ń gbóná a máa send the picture fún aláwọ̀ pictures wọn ká send ẹ̀ sí Israel gba àwọn Àmọ̀tẹ́kùn yẹn ká ju picture wọn sáwọn Israel ká ju sáwọn. ẹ ṣe God bless you for putting F1 ìbára tẹ F1 a máa send the káàkiri báyìí tí gọ́ọ̀nà ṣe ìbá kìíní ìbàdàn ṣe ọkọ̀ fún wọn Israel máa wá kó wọn ẹgbẹ́ àtàrí tó kùnbẹ̀ ṣáà ìpò oṣù ẹ̀ lánàá wọ́n ti máàkì òun kalẹ̀ kí Israel bá wa kó wọn tí wọ́n máa balẹ̀ Yorùbá jẹ́ kí a máa kó wọn fún Israel ní kọ́ máa kó wọn lọ kọ́ wọ yúnífọ̀mù sí wọn lọ́rùn kọ́ lọ jagun ẹ̀sìn kọ́ bá wa kó wọn lọ sí Iran kọ́ lọ jagun ní Iran kọ́ máa kórí burúkú wá sílẹ̀ Yorùbá gbogbo àwọn Àmọ̀tẹ́kùn yẹn wọ́n fit dáadáa kí wọ́n bá wa fún wọn ní uniform kọ́ bá wa gbé ìbọn lé wọn lọ́wọ́ kọ́ lọ jagun ẹ̀sìn ní Iran kọ́ máa kórí burúkú wá bá wa nílẹ̀ Yorùbá náà ẹsẹ̀ kò bá wa gbóhùn sókè náà tó tún gbẹ́ lómi wọlé ẹsẹ̀ kò bá wa gbóhùn sókè o. ẹ̀ka lẹ́la ọ̀rọ̀ yẹn tẹ̀ kọjá nǹkan tá a tẹ̀ àtẹ̀mọ́ àmọ́ tá a fẹ́ fi jẹ́ báyìí. ọwọ́ wo la máa fi jẹ́ gbogbo agbọ̀dọ̀ tó máa pariwo ní ẹni ìlú tó bá wà. These guys should post their pictures. We will send it any ìlú. If you are in Germany, if you are in Russia, any ìlú tó bá ti wà kó ní kálukú bẹ̀rẹ̀ sí ní pé picture wọn káàkiri
olórí burúkú ni ẹ jẹ́ kọ́kàn balẹ̀ láti wá sílé ọkọ̀ balẹ̀ láti wá sílé tó bá ti meet ni àyẹ̀bá wa meet jàre máa drop yín ni mi ò mọ̀ láì dá anywhere anybody bá ti wà anywhere please tag me ẹ fún mi ní kíni máa yẹ fún mi ní handle ẹ lórí TikTok any ìlú tẹ́ bá ti wà ẹ bá wa tag president ìlú yẹn ẹ máa ọ̀nà gùn learn in a hard way ẹ máa fi learn àwọn ò lè wálé kò sí wàhálà èyí náà ìdílé mú Trump wà kó ògbó yín ẹ máa lọ jagun ní olórí ibú ẹni òfò yìí now a ti kó lórí tiẹ̀ tí kò bá ti sáwọn tó fẹ́ sọ̀rọ̀ nípa tiẹ̀ a ti kó lórí tiẹ̀ now I'm going to tó bá sáwọn tó fẹ́ pè wọlé lórí ọ̀rọ̀ tí máa yìí a máa kó lórí ẹ̀ ń sin láàrin ìṣẹ́jú kan kò fẹ́ káwọn bá mi tẹ́tàn pọ̀ lórí iṣẹ́ òyìn ẹ má wọlé láì mute o mi ò ráyè àti máa rojú ẹ̀ náà. ó yẹ ẹ sọ̀rọ̀. ẹ ká sọ gbogbo lé o. ẹ kú dédé àsìkò yìí. nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé advice tẹ́mi fẹ́ fún anybody pé kí gbogbo ọmọ Yorùbá kó lọ bẹ̀rẹ̀ sí múra kó bẹ̀rẹ̀ sí máa tira kó jọ kó má sọ pé owó kó lọ bẹ̀rẹ̀ sí máa tira because àsìkò ti tó àwọn wèrè ìfẹ́ ṣe kí ni wọ́n fẹ́ gbogbo nǹkan tó fẹ́ ṣe wọ́n ti plan everything. Yes, they are ready. ẹ jẹ́ kí anybody ẹ má rò pé mo kéré ẹ lọ tira ẹ má sọ fún anybody pé bí bá mo tira ẹ má tira lẹ̀ tó bá ti dé báyìí àjọṣe ni. kí o báyìí kó ní ata lọ́wọ́ gbàtọ́ dé yẹn kó fẹ́ ata lù wọ́n kí kò máa ṣe báyìí kó fi wọ́n yí dànù. àní fi ẹ̀mí wálẹ̀ kẹ́ gba ẹ̀mí wa ẹ̀yin olórí burúkú yìí. ásìdì tiẹ̀ ní ìyẹn ìjọba lè sọ̀rọ̀ nípa yẹn kò sí ọlọ́pàá tó mọ ògùn ò ní súnmọ́ wọn wá tilẹ̀kùn ẹni wá ti wọ́n lè kújọ́ ọlọ́pàá tó bọ̀ yẹn wá ti wọ́n lẹ̀ kalẹ̀ wọ́n ń dé báyìí wọ́n forí kọ́lẹ̀ ní ẹ̀yin olórí ibú yìí ẹ̀ lè bá lẹ̀ Yorùbá jẹ́ fún wa máa kó ṣòro yín lọ síwájú ẹ ṣeun náà bàbá wa ẹ ṣeun ẹ̀ lè bá lẹ̀ Yorùbá jẹ́ fún wa nígbà fún ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. ẹ kì í fi sí kí lórúkọ ẹ̀jẹ̀ àrùn ìjẹ́ sí bluetooth àwọn wèrè àwọn ẹni òfò ó dé sí àbí tó fẹ́ lọ fi bọ kí lórúkọ ẹ̀. ẹ bá wa gbóhùn sókè. ẹ̀rọ pamọ́ nílé yẹn ẹ jẹ́ kí kó fún wa ní píkṣọ gbogbo àwọn ẹbí ẹ̀ tó fẹ́ pa yẹn ká gbé wọn láyé lọ́wọ́. Yes, everywhere, every country tó ní ká gbọ́ wà máa send picture wọn. ká tag wọn everywhere so ká àwọn fúnra wọn láti name wọn ní Boko Haram a máa name wọn ní bandit á gbé wọn lamẹ́ríkà àti Israel lọ́wọ́. bẹ́ẹ̀ni. ẹ̀sìn Islam kì í ṣe do or die tó bá ẹ lè force anybody ṣẹ̀sìn tó bá fẹ́ ṣe it's not do or die. tí ẹ bá yọ sí mọ́ kò túmọ̀ sí ká kẹ́ lọ pamọ́ torí kíni. wọ́n wá gbé lọ sí ọgbà wèrè wọ́n lọ ń fún lábẹ́rẹ́ ẹ̀yin fún ayé ti ya wèrè. ẹ wá lọ fún lábẹ́rẹ́ wèrè ẹni tí ò sí kì í tó sí kankan. ṣé tẹ́lẹ̀ bá lọ́wọ́ sí sáàmù mọ́ sí ó ti di wèrè nìyẹn. ó ti dáràn ni ànábì nìkan pa àwọn wèrè. àwọn ìdí nìyẹn tá a ti gbọdọ̀ gbà kan tó gbé sẹ̀dá wọlé Yorùbá sí alẹ́ lórí ibú ni wọ́n tí wọ́n bá ti lè ní owó múlẹ̀ báyìí wọ́n mọ̀ sí tó wù wọ́n ni àwa mọ̀ ọ́ dáadáa tó bá ti lọ́wọ́ múlẹ̀ wá mùsùlùmí kí máa yẹ kó gbé fíjọ pa àkúrò rẹ̀ àwọn ẹgbẹ́ kó jáde ká gbé wọn láyé lọ́wọ́ ká tájì wọn káàkiri á ti mọ̀ pé Boko Haram múlẹ̀ Yorùbá yẹn làwọn eléyìí bandit Yorùbá làwọn eléyìí ẹ yẹ ká sì yẹ fún wọn ẹ ṣe ń gan gbogbo ẹni tó bá mọ handle máa yìí ẹ bá wa sọ fún pé kó fún wa ní picture àwọn people yìí a máa gbé lọ sí gbogbo Amẹ́ríkà báyìí lọ máa gbé picture wọn máa popular wọn ní tí kúrò Nàìjíríà kó máa ti wọ plane. We will tag them. A máa gbé picture wọn lọ fún everybody ní anywhere. Ẹ lè wa kó lórí ilẹ̀ wa o. Ẹ máa kó orí burúkú yín lọ síbi tẹ́ tí ń bọ̀ ni. Orí ibu yín ẹ dá padà síbi tẹ́ tí ń bọ̀. Ẹ lè wa kó lórí ilẹ̀ wa. Àwa ò ní gbà fún yín. Àwa ò ní gbà fún yín. Ẹ̀yin wèrè aṣọ àrà burúkú yìí. Sorry brother.
ẹ ká tún gbọ́ èèyàn kan lórí TikTok àwọn sọ́dọ̀ àwọn tó ń bú Sunday Igboho pé ó kàbẹ̀ fún APC ìsìlọ́lá ẹgbóhùn sókè lọ́wọ́ kan sàn ìsìlọ́lá ẹgbóhùn sókè o. àǹtí ẹ káàsán ṣe é gbé mu. à ń gbọ́ yín ẹkú dédé àsìkò yìí sà. ẹ káàsán ẹ kọjọ́ mẹ́ta mo kí gbogbo everybody tó wà lórí ètò kí ọmọ Yorùbá o àǹtí ṣẹ̀rí ètò tẹ́ ẹ ṣe lẹ́yìn ọmọ àlọ́ fà gan o ọ̀rọ̀ ṣẹ̀rí bàbá Tinubu this is on your watch bàbá Tinubu this is during your watch bàbá Tinubu do something this can be happening on your watch bàbá Tinubu allocate owó everything fún àwọn governors yín but they not doing nothing àyìn governors Yorùbá lájọ sọ owó dẹ̀ ẹ̀kọ́ máa wo jira wa o tẹ̀ ń bẹ̀rù yìí lọ kò wá òkè o kò wá òkè rárá tọ́ ẹ̀yin onímùsùlùmí tẹ́fẹ́ sọ ilẹ̀ Yorùbá dílù ilẹ̀ mùsùlùmí kò lè rápù Ọlọ́run parí fún ìṣe àṣẹ ìṣẹ̀lẹ̀ rárá nílẹ̀ Yorùbá yẹn a máa wojú ara wa gan ni a máa wojú ara wa gan ni àǹtí ẹ máa bẹ́tò lọ mọ́ lẹ́nu. à ń bàbọ̀ ẹ ṣe gan easy ẹ ṣe gan ẹ̀yin èèyàn mi so lórí ọ̀rọ̀ máyì àbí os ẹ̀ṣẹ̀ wọlé ni. ẹ Yorùbá wuyì. sá. ẹ̀jẹ̀ má bí mo kàn tún ro nǹkan kan lórí ọ̀rọ̀ máa yẹn sẹ́rí máa yẹn mo sọ pé ó likely kan máa wo program yìí tàbí kí wọ́n ní ẹni tó ń wò wọ́n tàbí ẹni tó ń wò tó lè sọ fún wọn èmi á kàn rọ̀ wọ́n kí wọ́n padà lọ sí hospital tó bá wà òkè kí wọ́n lọ sí check up because abẹ́rẹ́ àti omi tí wọ́n sọ pé wọ́n fún wọn yẹn torí tẹ bá gbọ́rọ̀ tí màá yẹn sọ dáadáa ó ní wọ́n ti kọ́kọ́ wá sí ẹ̀yìn ilé òun tí wọ́n sọ pé àwọn fẹ́ pa pé ẹ pa ni. exactly so pẹ̀lú abẹ́rẹ́ àtẹ̀mí tó ní wọ́n fún òun yẹn anything ló tó ti lè wà nínú omi yẹn àtàbẹ́rẹ́ yẹn. wà nínú abẹ́rẹ́ yẹn o kọ́kàn jẹ́ pé kọ́kàn pa sára so at the end of the day wọn ò ní lè ka ikú ẹ̀ mọ́wọ́ ẹnì kankan so it's better kó lọ fún check up ní àwọn hospital tó bá wà okay so anything can happen sí bó ṣe wà yẹn tí ó tó nǹkan ò tí mọ̀ so a better kó lọ fún check up tó bá jẹ́ kó rẹ́ni tó ń gbọ́ ètò tí wọ́n mọ̀ kí wọ́n pè sákèsì tàbí tó bá jẹ́ kó nǹkan ń gbọ́ ètò kó lọ sí hospital tó wà okay kí wọ́n lọ sí check up fún so advice mi fẹ́ nìyẹn o. ẹ ṣeun gan bàbá wa ẹ̀yin tẹ́ bá support nǹkan tí bàbá wa yìí sọ jẹ́ ká rí opinion yìí ní comment section wípé kí máa yìí lọ sí hospital kó lọ sí general check up because onígbà táwọn people yìí dé wọ́n ní ẹ pa àwọn jẹ́ káwọn lọ pa jẹ́ káwọn lọ ṣe léṣe ok èèyàn kan ti support yín sà ẹni tó bá ti support ọba yìí fún nǹkan tí wọ́n sọ ẹ bá wa kọ sí comment section yẹn lóhùn òṣèṣì láàmú mọ́ ẹ wá bá ń lé ẹ jálẹ̀kùnlé ẹ ló ti ya wèrè ẹ wá gbé pẹ̀lú àmọ̀tẹ́kùn ráyè ọwọ́ wọn dilẹ̀ fúlàní pààyàn nílùú Ọ̀yọ́ fúlàní ń jiyàn gbé àmọ̀tẹ́kùn ò lè lọ bá wa arrest àwọn tí wọ́n ń jiyàn gbé ẹ tó ti pọ̀ wọ́n òṣèṣì láàmú mọ́ làmọ̀tẹ́kùn wọn aráyè lọ́wọ́ wọn dilẹ̀ náà wá gbé ẹ̀yin náà lẹ gba fúlàní sínú àmọ̀tẹ́kùn Ọ̀yọ́ yẹn náà ni ṣé pé mi ò sọ̀rọ̀ nípa yín rí Ọ̀yọ́ yẹn náà ni ẹ̀yin náà lẹ gba fúlàní sínú àmọ̀tẹ́kùn tẹ lọ pa àwọn ọmọ ọlọ́mọ torí ọmọ àmì ti gbé Ọ̀yọ́ yẹn náà ni ẹ má kí ẹyin tájà fi ń bá ọmọ ìṣẹ̀lẹ̀ ló máa fi ń gé jẹ Ọ̀yọ́ ṣé mo pé mi ò sọ̀rọ̀ against yín rí báwo ni o ṣe drag yín tó ṣé mo pé mi ò sọ anything against yín rí ẹ má jẹ́ kí èso omi kó pàdé àkó bẹ̀rẹ̀ sí ní lé yín kí èso omi kó má pàdé bẹ̀rẹ̀ sí ní lé ajá èèyàn ọmọ Ọ̀yọ́ wọ́n fi ṣe yín àbọ̀ ọ̀wọ̀n yín lépè ni mo mọ Yorùbá táwọn máa sọ sí mi pé Yorùbá wí má support Ọ̀yọ́ ni ó ti gbà àwọn kọ́tẹ́ ni mo gbowó wọ́n ní mo gbowó lọ́wọ́ Ọ̀yọ́ ẹni bá gba sísì lọ́wọ́ ẹnu yín kó wá sọ síta tí bá yíjú sí yín ẹ̀ ní láìpẹ́ lọ́yọ̀ọ́ bàbá wa kábíyèsí ẹ̀ bá mi tàbí kábíyèsí Ọ̀wọ́adé kábíyèsí Ọ̀wọ́adé bàbá mi ọmọ ikú ní sùgbà àwọn ikú tí kú ògbọ́dọ̀ pa kábíyèsí ẹ bá wa dìde sọ́rọ̀ àwọn ní mùsùlùmí yìí ẹ bá wa dìde sọ́rọ̀ àwọn mùsùlùmí àwọn ìsìlámù àwọn ànábì ní kẹ́ ẹ pa yìí bá wa dìde sọ́rọ̀ wọn we are tired of them àṣemọ́ we should be able to have freedom of religion we should be able to have freedom of religion for God's sake bàbá yìí ẹ bá mi tag bàbá yìí mo fẹ́ ní handle ẹ̀ lọ́wọ́ we need to call on international body forí ibú táwọn pípọ̀ ìfẹ́ ra wọlé a máa call international body ọmọ wọn gbọ́dọ̀ wọ̀lú yìí gbogbo
gbogbo everyone picture gbogbo pátápátá ọmọ wọn gbọ́dọ̀ travel out kọ́mọ wọn wà Nàìjíríà kó máa ṣe ìsìlámù pẹ̀lú wọn ọmọ gbọ́dọ̀ wọ London kò gbọ́dọ̀ wọ America kò gbọ́dọ̀ wọ Germany kò gbọ́dọ̀ wọ any place kódà China ló kéré jù a máa tag wọn àwọn ọmọ wọn àwọn ìyàwó a máa tag every one of them ìyó lórí burúkú ẹni òfin bá gbóhùn sókè sà ló bá wù yìí lórúkọ mi ẹ ní ṣerú ẹ mọ. ṣe rí nǹkan táwọn dáàdì yẹn sọ lẹ́ẹ̀kan yẹn ó ti wà máìkì ṣòye yín another thing ṣe rí nǹkan tó ń ṣe yẹn mo lè sọ wípé ó láìkì kan ti pamọ́ yẹn kan ti pa lápàsáyé o. ọ̀pọ̀ kan ti pa lápàsáyé nǹkan tó ń fún yẹn number one ṣe rí àti hàn dàn wọn kìíní yẹn ẹ jẹ́ kí mọ̀ yẹn lọ wá lọ́ọ̀yà tí ò jẹ́ ẹlẹ́sìn wọn tó dẹ̀ mọṣẹ́ tó ń ṣe bó jẹ́ pé òun náà máa support ẹ̀ kí lọ́ọ̀yà yẹn gbé ìgbésẹ̀ lọ́ọ̀yà yẹn kó gbé ìgbésẹ̀ àti ká lọ arrest gbogbo wọn yẹn ká dẹ̀ prosecute wọn because bí mọ̀ yẹn ṣe wà yẹn ẹ máa pé ó náà gùn kan tá a fẹ́yàn tó yẹ pé in the next 3 months èyàn sì máa wà okay after 3 months á bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ibi lára èèyàn so definitely that man kó lọ ṣe as the one kó lọ rest. ẹ jẹ́ bá wa mute sà ẹ bá wa mute èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ sà à ń pọ̀ yín sà. bó ṣe ní ká lọ rest ẹsẹ̀ kó lọ fẹ́ take legal action ká lọ wá lọ́ọ̀yà tó jẹ́ human rights tó mọ nǹkan tó ń ṣe tó mọ àwọn agbófinró ká lọ bá kúròdẹ̀ ní tọ́ọ̀ ní bẹ ẹjọ́ jẹmọ́ tọ́ọ̀ ní bẹ ẹjọ́ jẹmọ́ lọ́wọ́ ká lọ mú gbogbo wọn pátápátá náà pẹ̀lú Àmọ̀tẹ́kùn tá a bá ṣe bẹ́ẹ̀ wọ́n sì máa kọ̀ǹtínú bí wọ́n ti ṣe lè tá a bá mú jẹ wọ́n sì máa ṣe míì lẹ́yìn ẹ̀ tó wọ́n gbọ́dọ̀ fọ̀wọ́n ilé kan fún wọn jófin because ẹni yẹn ò kì í ṣe ẹran téèyàn bá lájà gan sílé gan tó fẹ́ gbé lọ sí ọ̀dọ̀ wọn veterinary doctor ajá gan sì máa dúnra ẹ̀ káwọn sọ pé ó di ọmọ ènìyàn tẹ wá lọ mú nǹkan tí òfin ò mú tẹ gbé tẹ fún ní injection forcefully tẹ fún lómi mu forcefully ẹ wò ó tí ọmọ Yorùbá bá support máa ní ká gbé ìgbésẹ̀ láti fi àwọn ilé ìjófin ọ̀pọ̀lọpọ̀ sì ń bọ̀ lẹ́yìn ẹ ṣe gan mọ̀. ẹ ṣe gan bàbá mi God bless you sir ẹ bá wa wọ̀ meet lórí TikTok bá tó fẹ́ sọ̀rọ̀ ẹ bá wa wọ̀ meet lórí TikTok. ṣe rí bàbá yẹn ò gbádùn mọ́ o bẹ̀rẹ̀ parọ́ fún yín torí a ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán lórí space kan sí ni wọ́n béèrè question lọ́wọ́ wọn wọ́n kàn sọ̀rọ̀ lọ́sọ̀tún wọ́n sọ̀rọ̀ lọ́sọ̀tún wọ́n sọ̀rọ̀ lọ́sọ̀tún bóyá bàbá yẹn ò nọ́mà anybody tó bá lè rí sí wọn wọ́n tètè rí sí family wọn bàbá yẹn ò lè dá nǹkan kan ṣe bó ṣe wà yẹn torí mo náfà ńlá tí wọ́n sọ̀rọ̀ ẹni wọ́n sọ̀rọ̀ lọ́sọ̀tún tó wọ́n sọ̀rọ̀ lọ́sọ̀ àwọn ti lọ sí hospital mo ní kò ẹ má lọ sọ ẹ lọ sí lab wọ́n ní àwọn máa lọ lọ́la àwọn máa lọ lọ́túnla àwọn dúró dé nìkan kinní kan nǹkan kan ṣe àwọn pé nǹkan kan ń ṣe àwọn wọ́n kàn ṣe àwọn ọ̀dàbẹ̀ yìí tó jẹ́ pé ó ti wà wọ́n bákan. ó ti ń sanwó wòwòrò. bàbá yẹn ò nọ́mà mi ní parọ́ fún ẹ. ṣé kò nọ́mà before kó tó lọ fún lábẹ́rẹ́ ìdàgbà tàbí àtọ̀ fún lábẹ́rẹ́ tán ni ò nọ́mà. Hello? Okay, ní ò nọ́mà mọ́. Ó ti ẹ̀ ti dá. Ó ti dá fẹ́ máa pa gbogbo silently ilẹ̀ Yorùbá ni. À ń gbọ́ yín. Nẹ́tíwọ̀kì yín ò ṣe dáadáa sá o. Network yìí ò dáa sà. Mayo ò nọ́mà mọ́ o ojú tèmi fún mi. ẹ̀yin èèyàn mi fẹ́ ti sùn à ń gbọ́ yín báyìí sìn. máa yẹn a ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán lórí space ẹ̀ ni. ok. so bí máa yẹn ṣe ń reply wa bó ṣe ń reply wa kò dàbí ẹni pé nọ́mà kò sound fine. Normal bóyá stress yẹn ló wá pọ̀ jù sí lórí o tó ti ń affect mental ẹ̀ o. ẹ bá wa send ID ẹ ẹ bá wa send. ẹ bá wa send ID ẹ bá wa send page ẹ kí lorúkọ page ẹ. màá lọ wo lórí kíní mi sí. ẹ bá wa wo page ẹ send ẹ sí mi wọ́n ní kò sọ̀rọ̀ dáadáa mọ́ o wọ́n ti dé orí ẹ̀rú àwọn wèrè. Àwọn wèrè ti gbogbo ọmọ Yorùbá ẹjẹ́ lọ múra kẹ́ni nǹkan lé ẹ̀gbọ́n tó bá bọ̀ wá mú yín tó pẹ̀sẹ̀ sí lámú wọn kẹ́ wọ́n nǹkan sílẹ̀ fún kíkú arápá gbé kórí fífọ́ padànù kẹ́ ti wọ́n nǹkan sẹ́nu ọ̀nà yín olórí ibú tó bá bọ̀ ààrẹ sí
kẹ́tì wọ́n dédé kú kalẹ̀ ó dédé kú lọ kú ni ẹ̀kúkú sílẹ̀kùn fún ẹ jẹ́ dáná gbogbo ilẹ̀ yín èyí tẹ̀sẹ̀ sílámù mọ́. wọ́n yẹn nídìí ẹ̀pọ̀ torí bó ṣe ń sọ̀rọ̀ ń sìn mo ṣe ń bi ní question bó ṣe ń dáhùn. àwọn wèrè so ẹ bá mi send number ẹ bá mi send number ẹ telephone number lọ́wọ́. no mo ní ó follow mi. so ẹ send kí lórúkọ ẹ sí mi ẹ bá wa power tap gbogbo àwọn tá à ń gbé wọlé wọ́n drop ní ẹ bá wa power tap ẹ bá wa tẹ lọ́mọ like but ẹ bá wa tẹ kí lórúkọ ẹ bá wa share fídíò yìí ẹ bá wa share fídíò tó ti dá báyìí ó ti get started fún yín lẹ̀ Yorùbá yín wèrè ẹ̀yin aṣòṣì máma wáyé wá pòfò yìí ṣe mọ́ o ṣe mọ́ èmi ò ṣe mọ́ ẹ̀sìn ànábì ní kápá pé ànábì ní ká má kúnlẹ̀ fún yàwá ànábì ní ká má kúnlẹ̀ fún bàbá wa ẹ̀sìn wọn ní kápá ẹ̀sìn ṣe mọ́ ẹ̀yin wèrè somebody ṣe mọ́ èmi Yorùbá wù mí ò ṣe èmi àti dídé mi ṣe mọ́ fún àbàdà yín sáà èmi àti ó dà àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi gan-an Yorùbá wù yàwó fà ṣe mọ́ ni slang tó wà ń tà sí nìyẹn ẹ̀kan mọ́ ni many of àwọn ìyàwó yín tó sì ń borí slang tó ń ṣe é sìn àṣe mọ́ ni slang tó wà ń tà àṣe mọ́ náà ẹ jẹ́ ká kó lórí tìmọ̀ yẹn okay deputy ẹ send the handle ẹ sí mi please send his handle to me o àṣe mọ́ àbáyá olórí ibú ni ẹ ṣe bá dòwò pọ̀ àbáyín ṣe mọ́ now ẹ kà lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń bú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá we will discuss that ṣó yẹ kí Sunday Ìgbòho kó tẹ̀lé Tinubu ṣó yẹ kí Sunday Ìgbòho kó dé fìlà APC ambition Tinubu ní 2027 báwo ló ṣe kan Sunday Ìgbòho on this ibi tá a dé if you are a politician you are welcome if you are for separation you are welcome if you are for restructuring you are welcome lórí tàbí tá a dé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá let's discuss Sunday Igboho. Social media talk has been going on here and there àdìmọ́ra àwọn ọmọ Igbo tí wọ́n sọ pé Sunday Igboho collect wọ̀tọ̀wọ̀tọ̀ lórí page Yorùbá we máa fún yín ní gbàmùgbàmù yes if Sunday Igboho collect wọ̀tọ̀wọ̀tọ̀ we gonna give you guys gbàmùgbàmù máa play fídíò bọ̀bọ̀ kan èèyàn kan náà ni máa play fídíò wọ́n ṣe. Sunday Igboho, the APC freedom fighter, Alpha. Now you don't join the cabal. Nísòro tí ọmọ bàbá èèyàn bá ṣẹyàn díẹ̀ ló máa dùn yàn mọ́ nítorí pé àwọn tí Sunday Igboho rí gẹ́gẹ́ bí ọmọ ìyá gan wọ́n ń bú Sunday Igboho lórí platforms wọn. Wọ́n sẹ́ni fídíò aláràkà kan sí mi lánàá one useless boy ní London. Wọ́n sẹ́ni fídíò ṣé London ló ti wà mí sọ́mi tó ti ẹ̀ wà. Wọ́n sẹ́ni fídíò ẹ̀ sí mi. Ibi tí wọ́n ti sọ pé Sunday Igboho ti ṣe kinní kan mo rí àwọn kọ́mẹ̀ntì yẹn. I joined the live show yesterday. When Sunday Igboho was in KSI ló wà àbí tó tẹ̀ wà lẹ́wọ̀n gan ní Benin Republic you are among of àwọn tí wọ́n bú Sunday Igboho náà. You were among on your platform. You made a video for him. And you were saying, wàá tú àṣírí Sunday Igboho. I dare you that time. I double dare you. I triple dare you. Sunday Igboho bá dó ìyá ẹ̀. Tó bá gbé déwájú wa. Ọlọ́run no case. Kó yẹ kó ti dó ìyá ẹ̀ rí tó bá gbé déwájú wa no case ni. Talkless rí ẹ̀yọ̀kan yẹn mú fún. You were saying olóṣèlú ni he was olóṣèlú, and even yesterday you were even saying I made a video when I said he is a politician. Wò pàjá ẹ̀ ti padà lọ síbi ABA
wow ṣé Sunday Igboho kì í ṣèyàn ni ṣé ẹ̀jẹ̀ kọ́ ló hàn nínú vein ẹ̀ nígbà tó wà nínú ẹ̀wọ̀n we know kó tẹ̀yàn ọmọ Yorùbá tẹ̀sán nípa ẹ̀ now and I was warning you guys that time but you guys should be careful about Sunday Igboho or else àwọn olóṣèlú máa hijack I said it on my page pé àwọn olóṣèlú máa hijack ẹ̀ mọ́ yín lọ́wọ́ Tinubu is a smart man ó ti hijack Sunday Igboho mọ́ yín lọ́wọ́ yá ìlọmọlọ́pàá wa kí lẹ fẹ́ ṣe sí ẹ ní nǹkan tó fẹ́ ṣe sí and ajá kíní kan ṣágo ń búgò ẹ̀yin ìwèrè tẹ́ ẹ̀ pariwo Sunday Igboho ti gbowó ó ti padà sí kíní kan ó ti di APC ó yẹ ẹ̀sùn wọn bíbí tí Sunday Igboho bẹ́tà ti yín Sunday Igboho tí ẹ bẹ́tà of ti yín bẹ̀tà àwọn mọ̀mú tó ń tẹ̀lé Obi Peter Obi tẹ́ ẹ̀ bá fara yín bàtà bẹ̀rẹ̀ sí ní drag Peter Obi lórí péèjì ẹ̀ ní láìkí ẹ̀ ògún gbọ́ ó lè ní gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ń bú Sunday Igboho pé ó lọ kàmpé fún Tinubu ó lè ní yín ó lè olójú kòkòrò aláìmọ̀ tó fẹ́ kò sí ẹni tó wà dumb bí ẹni tí ò mọ̀ tó fẹ́ set of people that were campaigning for Nnamdi Kanu that were supporting Nnamdi Kanu ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn mo rí yín lórí show yẹn Biafra láfẹ́ you were supporting Nnamdi Kanu on Biafra the same way Yorubawuyi was supporting Sunday Igboho on Yoruba Nation. Now you want to eat your cake and still have it. Ẹ̀pọ̀ lè ní aláìnírònú ní mọ́ntẹ́fẹ́. How can you be campaigning for Biafra Nation and you want Peter Obi to be the president of Nigeria at the same time? You want Biafra Nation and at the same time you want Peter Obi to become the president. Ṣé ẹ ní the contest ọpọlọ yín wò? Those of you accusing Sunday Igboho because mo rí platforms yín. You were supporting Nnamdi Kanu. Now talking about Obi to be the president. You want Biafra Nation and Obi to be the president of Nigeria. Talentan. Talentan. Ìran parọ́ fúnrọ́. Ṣé Peter Obi better Tinubu ni? Peter Obi tó sọ pé òun gba owó. Òun kó owó. Tó yẹ kó fi tún lòun ṣe, òun kó pamọ́. Apabara pai. Peter Obi, you go just collect 1 minute for this show. Mà wá fi ẹlẹ̀ tó bá wá sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀. Peter Obi, mà wá ṣiṣẹ́ fún Tinubu finally. Mà wá lé ẹ sórí àtẹ. Tinubu ò ṣe tó dùn mọ́ wa nínú jẹ́ kémi sọ pé mo ń campaign fún Tinubu. Tinubu is a Yoruba man, a typical Yoruba man. Either Ṣàngó Délé lórúkọ ẹ̀, either Ṣàngó Wálé, àbí Ògún Gbénlé, àbí Ọya sùn sọ́nà. Tinubu is a Yoruba man. Wọ́n ní kí oríkì mi kàn kì mọ́ Peter Obi. Tó má kì mí wọn kì mí mọ́ Tinubu. Ó lè jẹ́ bàbá wa wọn ò ṣe ń tá a fẹ́. Àwọn nǹkan tí wọ́n ṣe kò dùn mọ́ wọn á nú tó. Yes, ẹni Tinubu olólọ́sílọ́nìkan lọ ṣe kíní kan Sunday Igboho ń gbà yín. Oh, no permanent enemy. And no permanent friends. If you find yourself in Sunday Igboho's shoe, will you come out and be accusing Tinubu? If you find yourself in Sunday Igboho's shoe, will you come out and be prosecuting Tinubu? Tinubu is the president for now, in 2026. He has every power over Sunday Igboho. He can decide not to release him. And nothing will happen. We will just be on the internet, on social media, talking, freedom for Sunday Igboho, freedom for Sunday Igboho. You cannot even go to Aso Rock. When you go to Aso Rock, will they allow you to enter? Can you see Tinubu? Imagine the stress tí àwọn olórí àwọn ọmọ Igbo tí wọ́n ti go through látàyè Buhari. Wọ́n ti fi Nnamdi Kanu kalẹ̀. Many of you were saying Sunday Igboho ti gbowó, Nnamdi Kanu ó sì retain them. Come off it.
come of it ẹ̀wọ̀n jẹ́ tó dá lára ni Nnamdi Kanu fún ààrẹ tó máa fi tọpẹ́ lẹ́ni wọ́n fẹ́ fi sílẹ̀ òṣèlú fún ààrẹ ló sọ pé kán gbé òun kúrò ní Sokoto prison kán gbé òun wá sí prison ní ìtòsí bíbí. Why is he saying that tí o bá tí ì sú? We should learn how to applaud all these guys, both Nnamdi Kanu and Sunday Igboho. We should try and learn how to applaud them. They put their life at risk. They put their life on the line of freedom for their people. Tó bá pè wọ́n ní Sunday Igboho ṣe jáde yẹn sìn wọ́n wá yọ igi wọ́n máa kóbo Tinubu lórí wọ́n á yọ igi ọbẹ̀ sí ní fi fọ́ Tinubu lórí. If it takes Tinubu to pretend and do hand they shake, leg they shake to get to power. So kí ló take Sunday Igboho? Tó bá pé ó dé fìlà APC. We will not allow you láti sọ̀rọ̀ sí Sunday Igboho lórí péjì Yorùbáwùyí. I will not take that from you. Ọ̀rẹ́ sì máa mú òbí sọ́wọ́. A máa analyse ayé ẹ̀ bó ṣe joyè àpàbára pàìpàì tí wọ́n kó tó mú owó òlú tó lóun ò kówó òlú jẹ o òun kó pamọ́. Azumi pé nígbà tí òbí ṣe gọ́vnà ó kó 10 million naira pamọ́. Azumi 10 million naira ọdún wo lòbí ṣe gọ́vnà? Kí ni wọ́ọ̀tì 1000 naira nígbà tó bí ṣe gọ́vnà? Kí ni wọ́ọ̀tì 1000 naira nísìn? Ẹ̀rí pápá lòbí ẹ mọ̀ pé àpá ni. Ó kó 10 million naira pamọ́ nígbà yẹn. Èló ni wọ́n ta Camry nígbà èló wọ́n ta Camry nísìn? Ní tí 1 million naira lè ṣe nígbà yẹn ṣé 10 million naira lè ṣe nísìn? Ó sọ mo dúró for now. Ẹ bá fi Sunday Igboho kalẹ̀ máa gbòbí wá sórí péjì. Mi ò kí ṣe olóṣèlú. Bẹ̀ẹ̀ tó bá fẹ́ máa drag olóyè Sunday Igboho òbí máa collect. Òbí wo á collect wọ̀tọ̀wọ̀tọ̀ gbogbo ẹ̀yin kéékèèké yẹn mi lọ́rọ̀ bá ní sàtì tí àwọn ọmọ Ìgbò àwọn gọ́líbù ọmọ Ìgbò wẹ̀ Yorùbá lòun ṣá ní Yorùbá ó ń gba pèrèrè ó ń gba sẹ̀rẹ̀rẹ̀ lọ́wọ́ yín ni. Táwọn ọmọ Ìgbò lọ ń dúró sí péjì ẹ̀ tó náà bá wọn bú Sunday Igboho ṣe rádaràda bí àdìrẹ ẹlẹ́kọ̀ọ́. Àtọ́wà lọ́gbẹ̀wọ̀n wà lára àwọn tó bu ni ó stage ṣòfin kó wà tó àṣírí ẹ̀ ẹni òfò. God bless Koiki ọpẹ́lọpẹ́ Koiki tó tú àṣírí ẹ̀ síta olóyin bọ̀ sí Koiki olófò ẹ bá gbóhùn sókè ẹ gbóhùn sókè àbọ̀ yìí gbogbo àtọ yìí. Yorùbáwùyí ẹ ṣe púpọ̀ ṣe ti rí ọ̀rọ̀ tẹkàn aṣọ ṣókí lórí ọ̀rọ̀ bàbá wa Sunday Igboho ẹ̀rọ abẹ́dá sí ṣó ṣe ti rí gbogbo àwọn ọmọ Ìgbò àbá àwọn ọmọ tó yẹ kán gíga kan wà sọ mí dídá mi dà lọ́fẹ́ sọ bàbá Sunday tó sọ pé bàbá Sunday Igboho àtòkè àti sálẹ̀ wọn ọ wọ aṣọ APC bàbá yẹn ó wọ̀ tiẹ̀ ó tún ju bẹ́ẹ̀ lọ ó wọ̀ tiẹ̀ ó tún ju bẹ́ẹ̀ lọ ibi tí bàbá Sunday Igboho yẹn tí ó yẹ kí àwa Yorùbá ká máa gbé bàbá yẹn ní ìlú lẹ́nu a máa lọ rí ọmọ ológun àwọn ọmọ ológun kan àwọn ọmọ àtọkọ wa balẹ̀ jẹ́ kan tọ́pẹ́ àwọn ọmọ ìwọ́n ló wọ fìlà APC lẹ́nu wọn ìgbà tó ń sọ́fà tó ń ṣẹ̀wọ̀n tí báwọn wà ní ìdára wọn ni àwọn àti fámìlì wọn jọ ń yọ ní fámìlì wọn wo tẹlifíṣàn nítorí tiẹ̀ lẹ́nilẹ́ni wà lọ́gbẹ́ ló wà lẹ́yìn òdì ẹlẹ́yìn wá sọ pé ó ń ṣe òṣèlú kò ní ẹ tó wá tó sọ pé bàbá Sunday tó ń ṣe òṣèlú ọ̀ ní sórí rẹ̀. Àṣẹ a máa fàájà fún yín abẹ́ ti ya wèrè. ọ̀ ní tó ẹ pé àwọn ọmọ òbí gan ló sọ bẹ́ẹ̀ ni ọ̀ ní ọmọ ikú òògùn lọ́ọ́ máa kú àwọn olóògùn kúrẹ́ wá sọ̀rọ̀ sí òbí àti ikú gbogbo ọdún ẹ̀pá mú ọba ní gbogbo ọgbọ́n ọlọ́fọ́ níta wà ìṣòro wá jáde sí wọn ní ọ̀rọ̀ lẹ́nu àgàgà ọmọ Ìgbò ràdàràdà ẹ̀fẹ́ gbogbo gbèsè ayé wọn àwọn lè ta ìyá wọn bàbá wọn kọ́ fi wá owó kọ́ fi ṣòwò àwọn náà wá sọ̀rọ̀ gbogbo ẹ̀ tó bá tún sọ lẹ́ẹ̀kan ilẹ̀ alára gbọ́n wọn mi ní ìyá ló dàbọ̀. ẹ ṣeun gan. Ok Tinubu 2027 Yorùbáwùyí bó sọ bẹ́ẹ̀ ẹ lọ Tinubu 2027 mo lọ mọ́lọ́pàá wa àdẹ́tù kérò wọlé fún un.
Tinubu 2027 yẹ lọmọ ọlọ́pàá wa because stage show fún mi kí ti yín ta mọ́ mi lọ́wọ́. Ṣé fẹ́ pa máa yẹn ni? Ẹ fẹ́ pa Sunday Igboho dé ya wèrè ni? Ẹ bá wa meet lórí TikTok ẹjọ́ torí Ọlọ́run o. Ẹ ká gbọ́n tẹ́lẹ̀ ìsọ̀ntì ẹ̀. Igboho, the APC freedom fighter, Alpha. Now you don't join the cabal now. You don't join the cabal. And right from the beginning, me I no really too like you. I not too really bad doing. Yes. You get one video where I do 2024. It did my former page for my TikTok, but before they banned the TikTok. If you don't like Sunday Igboho and you know background, who is the background now? Kò yẹ kí n fún ọ lésì, mo kàn fi wọ́n ṣe àròkò ni mo kàn fi ẹ́ kọ́bọ̀dì ni kò yẹ kí n fún ọ lésì. Lábẹ́ kínní yẹn ti ń pọ̀ àti ń pẹ́ lórí méjì kéṣì ti ń bá wa níbẹ̀ ni. If you no gbádùn Sunday Igboho, we no gbádùn you. If you no like Sunday Igboho, we no like you. If you no kó Sunday Igboho jẹ, we no gbọ́n ẹ mu. If you no wan see Sunday Igboho, mo wá ṣe wá bí kò kú dànù ni. Lórí tàbí tá a dé àgbọ́ anything sẹ́. Ogun gbọ́ ìbáwò ayé làgbé abẹ ní ìgbọ́ nǹkan kan. You no like Sunday Igboho, who you like head? 1 million advice, no money. 2 million advice, no money. Who your advice here? Keep your advice to yourself. You no gbádùn Sunday Igboho, we no gbádùn you. You no like Sunday Igboho, we hate you. You no go Sunday Igboho jẹ, we no gbọ́n ẹ mu. Àníyẹn ẹ̀sùn àgbègbè yẹ kó ra sínú àlàyé ibi gazab. Ó ti dé fìlà APC. Ẹ lọ mọ́ ọlọ́pàá wa. Ó yá Tinubu 2027. Tinubu 2027. Ẹ lọ mọ́ ọlọ́pàá wa. Láìpẹ́ ti ya wèrè. You get one video where I do 2024. It did my former page for my TikTok already before they banned the TikTok. I talk and say if your hand see what you dey find, you go forget all these fight where they fight. I don't talk am. Because anybody where they fight freedom fighting for purpose, say you get what you want to achieve. Now that kind of person go they easily they buy. If you know they fight your fight because of your people, say you get another thing for mind, you dey hear me? So now that kind of person like you, they easily they buy. See now. Oh boy, come down there, bundle and pay. You dey do your own talk before now. When they sue you, when they carry you go put for gbaga, you don't know nínú gbaga now. What best? Need they feel àwọn Sowore because Sowore ló wá bail you out. Boy, because na Sowore can't bail you out. Sowore ló wá bail you out. Not best. Need they feel ayé lọ àwọn Sowore. Inú sẹ́ẹ̀lì ló wọ ọ́ tí ìwẹ̀ wọn o. You don't know as they go now. Internet will tell everybody don't know. You don't know what they happen, what they suck, you don't know them at all. Internet is also going down more tiny. Send it lẹ́yìn lọ o. Ìwọ kọ́ ni mo fẹ́ fún lésì. Ìwọ kọ́ mo kọ́ fi ẹ́ ṣàgòkò ránṣẹ́ ẹni mo fẹ́ fi ẹ́ ṣe pàṣán fún àwọn tó kú àwọn tó já síwájú yìí tí wọ́n ń sọ̀rọ̀. Sell, how many days of you lost sell? Sowore came to bail you. And after Sowore bail you, you don't put on Sowore's cap. If Sunday Igboho can't put on Tinubu's cap now, kilo far away, kilo fejo. Ẹ bá fa ta, ẹ bá tẹ thumb up lórí show, ẹ bá share video yo bá wù lórúkọ mi ayé la gbe abẹ. Àbí kò fẹ́ dance to ẹ fún. Bikanu now. See na Bikanu. He shows say that Bikanu they really fight this fight because of his people. You know how many people they don't bribe him? You know how many times where Tinubu don't send person go that prison where they don't negotiate with Bikanu? Omo, you dey there. Omo, you dey there. You know how many times Buhari regime give to Sunday Igboho blank check make you sign. Blank check pé okay blank check ni ó yá sign mú iye tó bá wọ̀n. Ṣé bí mo gbọ́ tó gàrí sọ lánàá pé wọ́n ti ń ṣe arrangement láti jẹ́ kí Sunday Igboho meet Tinubu. So if Sunday Igboho never meet Tinubu and they come dey campaign for Tinubu, ó yá okun ọmọ ìyá yìí. Okun ọmọ ìyá yìí ni okun ọmọ ìyá ló mú Sunday Igboho tó ń campaign for Tinubu. Okun ọmọ ìyá ló mú Tinubu tó ń ká tó fi ṣí Sunday Igboho kalẹ̀. Tó bá pọ̀ bí náà ló débẹ̀ òbí máa ṣí Nnamdi Kanu kalẹ̀ before Sunday Igboho. Òbí á ṣí Nnamdi Kanu kalẹ̀ before Sunday Igboho. You're talking of Biafra and you are talking of Nigeria president. Ẹ kó wèrè síwájú. Ẹ tẹ́ mọ̀ tó kan ẹ mọ̀ tẹ́ fẹ́.
If you guys are men enough, why don't you stand on Biafra? Why are you talking about Obi for president again? Am I a campaign against Obi lórí page you? Any like here? I'm a support Tinubu fẹ́ kú. Kò lè sí àwọn tó máa ṣẹlẹ̀ mi ìgbàwó data lọ́wọ́ anybody. You know how many secret meetings where they don't all the meeting have become to bribe? They play lórí irọ́ secret meeting kọ́ sacred meeting ni. So not be only secret meeting. Na jẹnku meeting Tinubu 2027 ẹ lọ kú. Mo ṣe ti wá bí mi báyìí. He don't agree because he know wetin they fight for. He knows they really want this freedom for his people. Na only Nnamdi Kanu dey fight for him people Biafra. All the Igbo people they do Biafra nation, they don't change their page. They don't talk about Peter Obi. How can you want Biafra nation and at the same time you want Obi to become Nigeria president? You go put Biafra inside Nigeria. You allow him to come. You know, say now the only thing we go solve the problem where you want be that. Now to get the freedom. You dead there, they shout Yoruba nation, say Fulani men, they fire people. You shout. Now you don't go join those Fulani because APC they be Fulani. Now they be the S-men where they fight people for Kwara State. Now they be the S-men where they fight people for Oyo State. And every Yoruba land. Now you don't join them. You are now with the Kaaba. So what are you fighting for in the first place? Oh, má jà kí sọ̀rọ̀ ẹ jà kó má lọ yàgbẹ́ hard. Tí wọ́n bá pariwo jù yẹn máa ń fọ́ lẹ́pọ̀n o. Wọ́n á ti pariwo jù ẹ̀pẹ́ kàn fọ́ ni póò. Àwo lọ nìyẹn. Àwo tó bá pariwo jù ẹ̀pọ̀n ẹ̀ kàn máa dún ni póò. Ẹ̀pọ̀n fọ́ àwo lọ nìyẹn máa pariwo jù ẹ̀pẹ́ pọ̀n ẹ̀ sá sókè. Àwọn tẹ́pọ̀n ẹ̀ kan wá sá sókè náà máa ń pariwo bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ sókè. What did they fight for in the first place? Mr. Sunday Igboho, and they ask you question. You don't know in house? In house there's soccer. Soccer there's only Igboho lọ bá lọ your state kó lọ bèrè question lọ́wọ́ ẹ̀. Ẹ máa disturb internet. Ẹ kàn máa fọ́ ọgún gbọ́. Ẹ kàn máa fọ́ dá. Ẹ kàn máa fọ́ dá ni. Ìyóò kí n pariwo jù o. Sọ̀rọ̀ sókè mọ̀ kọ́ ń dùn ẹ̀. I know you dey pain. Na question they ask you. What is your aim? What is your purpose of fighting for Yoruba in the first place? Now, you are among the Kaaba. You don't join the enemy. You don't join the Kaaba now. You don't. My brother, you know what's it? I just don't know lórí page wa. Ẹ bá wa dá owó ká lọ ṣe flag Yoruba nation fún boy. If Sunday Igboho don't step down, why not take care help láti bẹ̀? Ṣé bọ́mọ la jẹ́ àbọ́mọ Ondo state wọ́n pè é àbọ́mọ ìlú wo ni ẹ́? Ojú ti ẹ dẹ̀ lé kókó dáadáa ojú Sunday Igboho ò lè ojú kọlà. And Sunday Igboho don say he don join APC. My brother, abeg pick am up from where Sunday Igboho stop. Báwa pick here up, we will follow you. Yorùbá Wuyi, èmi ò tí ì dé fìlà APC. Mi ti campaign fún Tinubu, ẹ kàn ṣẹ̀ṣẹ̀ ń push mi lọ síbi tí ma ti campaign fún Tinubu ni. Torí mi like tó máa ní ẹnìkan lára, side ẹni tó máa ní lára ìmú àfẹ́ dúró sí. Kí wèrè yẹn lè bá àpọ̀ ká lè jọ ẹ̀ ta ara wa. If Sunday Igboho don't wear APC cap, my brother, you say pick and walk. Àbí kílẹ̀ ni mo sọ ẹ̀yin èèyàn mi. Ṣé ẹ̀ ń gbádùn kìíní? Kílẹ̀ ni mo sọ. Sunday Igboho bá ti drop, tó bá ti dé gbé fìlà APC. You can just do it. Just start from where Sunday Igboho stop and we will follow you. Ẹ̀yin èèyàn mi ṣe máa follow ẹ̀ abẹ́rẹ́ èmi á follow ẹ̀. Èmi á follow ẹ̀. The rally. Kó lọ Ọ̀yọ́. You don't see Igboho. Amani, you don't see olójú pípọ́n. Onírun irun dread àbí kí ló ṣe sórí. You don't see oní dread. Ìwọ náà ṣe bẹ̀rẹ̀ wọ́n tẹ̀sí tún yọ̀ǹgì. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ ló wà lára ẹ̀. Ara tiẹ̀ sì lè dáadáa egungun lè. Sunday Igboho ti di grandpa. Bàbá ni. Ó kọ̀ jẹ́ tó yẹ pé àkànlé òkúta ni. Tó bá yọ̀ǹdì, ọmọ ìyá ti máa bímọ. Ìwọ́n sìn egungun wà lára ẹ̀. Àbí God bless you. Kò ló ní náà so. Sunday Igboho bá ti dé fìlà APC jọmọ ìyá mi wọ síwájú ká tẹ̀lé ẹ̀ tó bá síwájú tábà tẹ̀lé kò lè mí kọ́ síwájú ká tẹ̀lé àti wá àti onígò lójú ẹjọ́ ń bú Sunday Igboho ẹ̀yà ẹ̀ síwájú ká tẹ̀lé ẹ̀yin wèrè somebody sọ̀rọ̀ sókè wèrè sọ̀rọ̀. You don't bow for APC. Anyway, let me just say this is the best time for you to stop the pie of your people in Yoruba land. Shebi you won't stop Fulani yes men abi.
now as you don't join the APC now, so I believe say now you go dey follow people in the APC talk. Now you go fit follow Tinubu talk to solve the insecurity wey dey happen in Yoruba land. I'm not talking of Southeast, so I'm talking of your own. Now the great opportunity for you be this, yo. Ẹ bá mi pàtẹ́wọ́ fún bọ̀bọ̀ rẹ̀, please, a round of applause for him. Ẹ bá wa pàtẹ́wọ́ fún bọ̀bọ̀ rẹ̀. Now he said as Sunday Igboho don join APC, that's a great opportunity for him láti kojú àwọn tí wọ́n pa wá nílẹ̀ Yorùbá. Ṣebí wọn náà ti sọ̀rọ̀ ọmọlúwàbí nísìn. If Sunday Igboho no join APC, báwo ló ti máa ní access láti kojú wọn? One, if you can't beat them, you join them. If you can't join them, you run for them. Ìbò Sunday Igboho fẹ́ rán lọ. Ó fi business ẹ̀ sílẹ̀ ní Nàìjíríà kó máa rán lọ sí Germany. Ṣé kó máa lọ fa bọ́ọ̀lù àbí kó máa lọ gbálẹ̀ àbí kó máa lọ fọ̀dí arúgbó? Thank you, I love you. Ẹ bá mi sọ ẹ bá mi throw kiss fún I love you for that. For saying Sunday Igboho should to talk to Tinubu about Tinubu. Àkànbí ọmọ olódòdó ẹ má jojú wa o. Ẹ má jojú wa o. Àkànbí security ilẹ̀ Yorùbá ẹ bá mi gbé lọ Àdìsá lọ́wọ́ báyìí. Ọmọ Adéyẹmọ òṣà ọmọ Aládòkun ọmọ Ìgbòho mọ̀rẹ́ bá mi gbé security ilẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí pé gbàngàn Àdìsá gbà á ṣe Èdùmàrè kò dẹ̀ ní ìṣìṣe. If you support security ilẹ̀ Yorùbá fún Sunday Igboho, let me see your comment in the comment section. We never can tell bóyá àwọn ọmọ bàbá Tinubu wà bí tí wọ́n ń wò wá. Let's support Sunday Igboho. Jẹ́ ká fún Sunday Igboho ní focus and ní support please. Sọ̀rọ̀. Of your people in Yoruba land. Shebi you wan stop Fulani herdsmen abi? Now as you don join the APC now, so I believe say now you go dey follow people in the APC talk. Now you go fit follow Tinubu talk to solve the insecurity wey dey happen in Yoruba land. I'm not talking of Southeast, so I'm talking of your own. Now the great opportunity for you be this, yo. Yes, if to say truly, you really mean well for your people. So now the great opportunity for you be this. As you are Tinubu don dey now, the opportunity be this to follow and talk. Ẹ bá wa gbó sókè bàbá wa. Hello. 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 Yes, sir. Ada fún ẹ. Nǹkan tí mo kàn fẹ́ sọ gbà tí mo wí kíní yẹn ó rú mi. Ọ̀rọ̀ bọ́ ìyẹn rú mi lórí ọmọ yẹn tó lọ́pọlọ. Ẹ nídìí láti máa ṣó ẹ. Ìyẹn ò lọ́pọlọ. Kò ní common sense. Ẹ má bu bàbá wa ọmọ wa náà ni. Ọ̀rọ̀ tó sọ̀rọ̀ wà nú ẹ̀. Ọ̀rọ̀ tó wá òṣìwọ́ nìyẹn ó lọ́pọlọ ni tó bá lọ́pọlọ kò ní máa sọ nǹkan tó ń sọ yẹn náà. Ọ̀rọ̀ wà ń bẹ tó wọ̀ sí ẹ̀yìn yẹn tó lè jẹ́ kí n gbé ọ̀rọ̀ ẹ̀ wá tó wọ̀ sí ẹ̀yìn yẹn ó sọ̀rọ̀ pé àsìkò rẹ̀ opportunity fún Sunday Igboho. Gbogbo kíní wọ̀nyí ṣe rí òun promote ẹni believe me ṣe rí Sunday ẹ lè má fi compare any other person nílẹ̀ ní gbogbo àwọn age group ẹ ní gbogbo ilẹ̀ Yorùbá including èyí tó pera ní Ọ̀nà Kakanfò ó lè fi Sunday ó lè fi wẹ́ anybody ọlá Ọlọ́run ọlá bọ́ ìyẹn nǹkan tá a bá máa wí. Wọ́n bá ti pàwọ́ tán lẹ̀ Yorùbá àwọn olórí ìlú. Ẹ má jà tọ́ra wa ohun kan lọ gbé kí ni wọ́n ti pè aṣíwájú ó gbé sórí kó bá rú kiri èmi ò kíá. Ibi tá a lọ ìbájà ò jáde rí Sunday Igboho ò jáde rí mo lè fi gbogbo ayé mi búra kì í ṣe eré èèyàn bẹ́ẹ̀ yẹn. Ok Sunday kò gbìgbà kan jáde kó gbọ́ pé òun ò ṣe Yorùbá nation. Kò sọ kò jáde inú gbogbo pẹ̀lú pé wọ́n sọ pé ń bá Tinubu sọ ẹ lọ máa gbọ́ gbogbo interview tí wọ́n sọ kò fi Yorùbá ńlẹ̀ o. Gbogbo nǹkan tó ń wá lọ́wọ́ Tinubu kò jù pé kó jà fún òun ní Yorùbá kó sì kí àwọn èèyàn. Nígbà tó bá ní security. Bàbá mi á jà fún mi. Bẹ́ẹ̀ni. Ṣebí ìgbàdé ìjọba ní security ṣebí àwọn security lọ́pọ̀lọpọ̀ wà nìkan lọ lẹ́sìn. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìbàdàn sẹ́kù. Okay? Ọmọ yẹn fẹ́ gba security ilẹ̀ Yorùbá so that kí gbogbo á lè secure. Then you go from there. Ọ̀dà ẹ ṣeun gan dádì mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan sa. Ojú àwa pẹ̀lú yín. Àṣẹ. So bàbá wa kan wọ́n ní security of Nigeria citizens is vested in the Nigerian Army Forces. Sunday Adeyemo is a civilian. Bàbá wa now let me quickly for nǹkan tẹ́ sọ let me quickly show you a video
nílẹ̀ Yorùbá àwọn nu ẹ ti rí wọn. ẹ jọ ẹ̀yin tẹ́ bá wà TikTok bá mo TikTok ẹ bá wa subscribe sí YouTube channel máa wò wá lórí YouTube Yorùbá wò yìí a lè máa flip kínní àwọn Fúlàní kan ní tí wọ́n lọ sí ilẹ̀ Yorùbá láti lọ jíyàn gbé wọ́n dẹ̀ dìmáàdì fún àwọn nǹkan tí wọ́n fẹ́ àwọn bàbá wa fún wọn lóòótọ́ ṣùgbọ́n tí wọ́n á fún wọn ní nǹkan tó ń jẹ́ Yorùbá àwọn bàbá wa fún wọn ní nǹkan tí wọ́n fẹ́ wọ́n tún fún wọn ní nǹkan tó ń jẹ́ Yorùbá asúnfọ́fọ́ ní ti fọ́n ṣé fídíò yẹn ò sí ibi tí náà deleted kò sí lórí ibi yìí ẹ̀dá bá ti wo fídíò yẹn ọ̀rẹ́ tí wọ́n wà lórí kí ló pé ẹ má bá wa wò lọ àwọn ní they are sleeping asúnfọ́fọ́ ní ti fọ́n làwọn bá wá fún wọn àwọn kan tí wọ́n dìmáàdì fún ni rọ́rọ̀ gbogbo ẹ̀ oríṣiríṣi wọ́n dẹ̀ kó lọ fún wọn ṣùgbọ́n kó tó di pé àwọn ọmọ ayé àwọn ọmọ oró wọ́n sùn ní o tó bá wò dáadáa ẹ pé wọ́n tún ń nà bàbá wa tó ní pé Sunday Igboho is a civilian bàbá yìí ti sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá nìkan lòun ń sọ àwọn bàbá wa ní tó lè fi safeguard ilẹ̀ Yorùbá ok let's assume pé 1000 àwọn eléyìí ló wọlé kán wá sùn báyìí ẹ kà sáré pílẹ̀ fún yín kẹlẹ̀ bí wọ́n ṣe wọ́n tún ń nà lójú oorun àwọn wèrè tún ń nà ó yá. láàyè nílẹ̀ Yorùbá àwọn nu ẹ ti rí wọn. Olúwa lọ́rẹ̀ yóò kábíyèsí o òkúwo jẹ́ olúwa tó mú jẹ́ olúwa jẹ́ olúwa tó bá ṣe wọ́n pẹ́ ní wa àgbẹ̀kọ̀yà ẹ̀yìn kéré o àwọn ọkọ̀ yìí lórí àwọn àmọ́ ẹ̀yin tẹ́ wà lórí YouTube àti Facebook ṣe bẹ́ẹ̀ tí wò àwọn ní ẹwọ èké wọn ni wọ́n gbé kalẹ̀ yìí àsùnfọ́fọ́ ti fọ́n igi àsùnmọ́paradà ní ti igi àjà wọ́n sùn fọ́nfọ́n ni àwọn bàbá wa tí wọ́n lo okay I have it here àwọn ní àsùnfọ́nfọ́n ti fọ́n àsùnfọ́nfọ́n ti fọ́n ẹ ti rí wọn ẹ ti rí wọn pẹ̀lú èké wọn ògùn òjẹ́ olúwadẹ wò jẹ́ ògùn wò jẹ́ olúwa ọlọ́run ẹ̀rí o ògùn wò jẹ́ olúwadẹ wò jẹ́ èké tí wọ́n gbé wọlé Yorùbá ní tó fẹ́ fi wá pa wá ṣùgbọ́n olúwadẹ wò jẹ́ Yorùbá we can defend our land àṣedékẹjẹ ká dá dúró ẹ ti gbọ́ ògùn wò jẹ́ olúwadẹ wò jẹ́ wọ́n fún aláìwọ́n fi kó hàn wọ́n ẹ bá gbọ́n sókè lórí TikTok àti tó tún gbé fóònù ẹ bá gbọ́n sókè lórí TikTok bàbá wa ọmọọba ṣé wàá ń bẹ̀. ọmọọba wò ó jẹ́ o ọmọọba olúwadẹ wò ó jẹ́ mo láìkéde yẹn. ọmọ ẹkùnrin mi ọmọ ẹkùnrin ọwà. níkànnì. ṣe rí ẹ ti máa sọ nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá igi kan dágbó ṣe o ṣe rí Tinubu tẹ́ rí yẹn èmi gẹ́gẹ́ bàbá tiẹ̀ ni bàbá ọmọ olóde bàbá tiẹ̀ ni ṣe rí ó ń fi Yorùbá play politics ni sọ̀rọ̀ mi ó ń fi Yorùbá play politics ni èmi ò gé Sunday Igboho mi dẹ̀ ni kó má ṣe kan tó má ṣe tẹ́lẹ̀ èmi àti kan lè wo wa náà nílẹ̀ Yorùbá ọkọ mọ́ asòfin ní pé Sunday Igboho kan kò lè dágbà Yorùbá lè yọ o yẹn ní ṣe rí bí Yorùbá mo sọ kí ní ẹni jọ láìjọ mo sọ láìpẹ́ mo ní Tinubu fẹ́ divide wa pẹ̀lú politics ni ṣe rí nígbà tí Sunday Igboho ti rọjọ́ ní APC bí a fake bí a AI ni ẹ̀jẹ̀ mi ò lè sọ ṣe àìmọye àwọn èèyàn tó pàdé yẹn ẹ wò gbà tó jáde lọ bí tó lọ lẹ́jọ́ mẹ́ta yìí ọwọ́ ẹ̀yẹ wọn tó wà lẹ́yìn ẹ̀ ṣe pé fídíò kan ò lè gbé àwọn tó wà ájú náà ń gbé Igboho ṣá ẹgbẹ́ wọn lè gbé before láti ìgbà tó lọ sí Èkìtì ṣe Yorùbá òun kọ́ padà lẹ́yìn èèyàn o
Ọlọ́run ṣe ká tẹ́ ṣé gbọ́dọ̀ mi Ọlọ́run ṣe ká tẹ́ o. À ń gbọ́ yín. Ṣé ẹni sọ ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ̀ ń gbọ́ kan tí bàbá yín sọ ṣé ẹ̀ ń digest nǹkan tí wọ́n ń sọ à ń gbọ́ yín o. ṣé ní kan tí mo sọ̀rọ̀ níbi àgbẹ̀ ní wọ́n bẹ́tà fún Ìgbòho kó padà sí nígbà tí wọ́n ti gbà òkè ọba Ìbàdàn ti gbà. ẹ̀yin olólùfẹ́ ẹ wo a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.